nínú igi ńláńlá kan tí àwọn èèyàn ti fi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó tóbi lérí ẹ̀kọ́ wa lọ́rùn. Kí lọ̀rọ̀ náà? Òun lọ̀rọ̀ àwọn aláṣìṣe tí wọ́n ń pè ní oníṣẹ̀ṣe. Ó fẹ́ kẹ́ bá ń wọnú ẹ̀ lódidi. Bàbá ọ̀pọ̀lọpọ̀ messages ti wá dáadáa tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mọ̀ pé táwọn ò bá ti gbọ́ nǹkan kan lẹ́nu yín lérí àwọn masala yìí inú wo ti dùn. Wọ́n ń bú ànábì wa Muhammad, wọ́n ń sọ̀rọ̀ sọ́lọ́hun, wọ́n ń fi àwọn èèyàn wọ́n fi ń wé ànábì wa Muhammad. N ta wá fẹ́ ṣe bẹ́ẹ̀ ni pé àwọn mùsùlùmí afẹ́ ká múra ẹ ṣáájú tí a tẹ̀lé àwọn bá imam afẹ́ lè bá wọn jà sá lè bá wọn ó tẹ̀sẹ̀ wọn ká lè fèsì wọn ká lè bá wọn jà ká bá wọn fà á wọ́n bú ànábì wa wọ́n sì ń bú ọ. Kọ́díjà ti kún. màwọn yìí sẹ́tùm ọlọ́run ní mo pẹ́ yín èèyàn. Kọ́díjà ti kún màwọn ìbọn tó ń mìíràn bí kún. wáàsí ti dé bá yín látọ̀dọ̀ ọba tó níyìn. wá sí fa only máa fi sùdó. a sì máa ṣe ìwòsàn fún ìdọ̀tí tí ń bẹ lọ́kàn. wàhúdà àwọn ìmánà ní wàràmàtọ̀ àánú ní fún gbogbo ẹni ó bá jẹ́ mùmínì. wá ń sọ fún wọn wà nábì wípé pẹ̀lú ọlá ọlọ́run ti ìsìláàmù tí ó ṣe fún yín àtàánú ọlọ́run tó ṣe wà nábì fáwọn mùmínì. ẹni káwọn mùsùlùmí ó máa dunnú wà káyìrún mimma yajma'un. ọlọ́run gbé ànábì kalẹ̀ fún wa ní ìdùnnú hudan wa bushra lil mu'minin. ọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ń tako Islam tí wọ́n sì ń bú ànábì tí wọ́n sì ń sọ ọ̀pọ̀ nǹkan láti fi gún ànábì la léyìí tí ọ̀dá léyìí tí ń káàkiri gbogbo ayé lónìí. ní sọ nǹkan kan lórí ẹ̀ àmọ́ ń gbà tí olúwa mi kádàrá pé ẹ béèrè lórí ẹ̀ yìí wọ́n wá sọ díẹ̀ a fi yòókù pa amádìgbà mi. Kọ́sìm àkọ́kọ́ ń bẹ̀ ni wípé kó wá ní ojú tí fi wo nǹkan kó wá sì ní làákàyè tí fi ronú kó wá sì níbi tí ta ọfà nǹkan lọ bí èèyàn bá ń bọ́rọ̀ bá ń ṣẹlẹ̀ ó jókòó wòye ibo ni nǹkan yìí ti wọ́ ibo ló ti sírètì ojú tèmi fi wò ó gẹ́gẹ́ bí wòye tèmi òun ni wípé ogun ìbá oníṣẹ̀ṣe jà èyí tí ń lọ ní Nàìjíríà tá wà yìí lórí mídíà torí pé ìjà yìí ìjà afẹ́fẹ́ ni kìí ṣe físíkà ìjà ẹ̀rí pé orí mídíà ni ìjà wọn ti ń lọ invisible war iná ni àbí ìrè ìbọn sọ ni. ó wọlé sáà gbogbo èbó yín lónìí ní wọlé. tọ́ra wọn ti ń jà yìí àríra wa àwọn ṣẹ̀ṣẹ̀ omi ń bẹ lu èbó omi ń bẹ ń bí ọ wà wọ́n máa sọ ọ̀rọ̀ àwọn mùsùlùmí náà wọ́n máa sọ ọ̀rọ̀ òkè ńgbọ́ wá rí bẹ́ẹ̀ kí wá ní ntí àwa mùsùlùmí lè ṣe ó ti bá wọn làdfáìsì tèmi. àkọ́kọ́ ń bẹ ni wípé a lè ṣẹ́gun kèfèrí a sì lè ṣẹ́gun ńṣẹ̀ṣe á dààmú ara wa ni a sì fìtínà ara wa a sì níyé máa kó ìdọ̀tí bá ọ̀gá wa Muhammad lópin ìgbà tí a bá ní a fẹ́ fọ ìdọ̀tí nù fún a tó kó ìdọ̀tí bá sí. Sallallahu alaihi wasallam. torí wípé àwa mùsùlùmí tá ń bẹ Nàìjíríà lónìí a qualify fún ẹni tí ó lè bá oníṣẹ̀ṣe ṣe fàǹfà débi tí a ń wí ni wọn kò sí ọgbọ́n tá a fi wí ni wọn bá a bá wọn ṣe fàǹfà ẹnu a lè wí ni wọn bá a bá wọn ṣe fàǹfà ìjà a lè wí ni wọn bá a bá wọn ṣe fàǹfà ìjà ajá síbi tí ọ̀dà fún mùsùlùmí a sì da ìlú rú wa ní mùsùlùmí ní dàlúrú bá a bá wọn ṣe fàǹfà ẹnu a ní qualification ní mùsùlùmí Nàìjíríà àtàwọn àfáà wa a ní qualification tá a lè fi wí ní oníṣẹ̀ṣe lọ́wọ́ láwa tá a jẹ́ àfáà mùsùlùmí sábà bí ọ̀hún ni wípé qualification ẹyọ kan tí Ọlọ́run sọ fún Nábì òun mọ̀ fẹ́ ká tẹ̀lé oríjọ́ tá a bá ní nǹkan òun láwa tá a ń jẹ́ àfáà mùsùlùmí kí a tó ń wí ní oníṣẹ̀ṣe òun kálukú kàákàn à ń gbìyànjú ni
àmọ́ ìgbìyànjú tá a là ń gbìyànjú ọ̀hún kò lè tún nǹkan kan ṣe nínú Islam yóò yà tún sọ Islam ló kọ́ mi tí ọ̀jẹ́ ni ọgbọ́ méjì ni ọ̀kan lakum dinukum waliya din ẹlẹ́ẹ̀kejì jahidul kufara méjèèjì lọ́lọ́run ló nú alukur'an ọlọ́run ní wa nabi kuliya ayyuhal kafiruna má wulẹ̀ tu la abudu ma ta'buduna wala antum abiduna ma abudu ẹ̀wọ̀n nǹkan wala abudu ma lakum dinukum waliya din ìjọ tí ń bẹ Mákà tí wọ́n ń dààmú ẹ̀ ẹ máa ṣe tiyín kémi náà máa ṣe tèmi ìgbókò Mákà tán tó dé Madina tó di wípé wọ́n tó fẹ́ lè kóbá lọ́hùn láti pé àwọn sáfẹ́ bàjá lóní jahidul kufara wal munafikin waglusi alayhim wọ́n náà wá bá wọn jà kójú wọn kó fèsì wọn tọ́lọ́n padà sọ fún Muhammad àsìkò tí ó wà Mákà tí ó wípé lákòdínú kún wàlíyà dín ní agbára ò tí ì dé ìgbà tó dé Madina tó ní jahidul kufara agbára ti dé kí ni agbára tí ànábì lò Sheikh Abdul Hakim tó fi wíni àwọn kèfèrí tó fi padà di pé gbogbo wọn padà sọ̀kọ̀ tí gbogbo wọn di mùsùlùmí ànábì sọ gbogbo kèfèrí di mùsùlùmí kó tó kú láyé kí ni tó fi wíni wọn òun náà ni al-ittihad ìfọ unity al-ittihad quwwatun unity wọ́n wà unite níjọ náà inú unite tí wọ́n wà wọ́n sì láàánú ruhama bainahum òun tí mo wílẹ̀ kan ó ní Muhammadun Rasulullah annabi walladhina ma'ahu àwọn sàábé ashidda'u 'ala wọ́n bá rí kèfèrí wọ́n kà wọ́n láyà wọ́n kígbe bá kèfèrí ó sì wọlé àmọ́ ń tó jẹ́ kí wọ́n rí kèfèrí wíni ni pé ruhamahum bainahum àwọn gangan fúnra wọn ò hate ara wọn wọ́n máa ṣàánú ara wọn ẹ̀yin mùsùlùmí tẹ́lẹ̀ ẹ fẹ́ bá ìṣẹ̀ṣe jẹ́ wíni ìṣẹ̀ṣe ìjẹ́ wa àfa mùsùlùmí sáà máa jà lórí mídíà oníṣẹ̀ṣe mélòó lẹ́rí lẹ́yìn àfáà mùsùlùmí ó dó ń ṣẹ̀ṣe mélòó tí wọ́n ń búra wọn lérí mẹ́díà àwọn fọwọ́sowọ́pọ̀ lérí mẹ́díà wọ́n sì sowọ́pọ̀ ńlẹ̀lẹ́ àwa ò sowọ́pọ̀ mọ́sálásí a sì sowọ́pọ̀ lórí mẹ́díà mùsùlùmí da mẹ́díà rú àwọn oníṣẹ̀ṣe ti rí wípé àgbọ́ra wáyé ni wọ́n èdìdé tiwa bàbá wí ni wọn àfi ká kọ́ padà yanjú tí ń bẹ láàrin tiwa kọ́ yanjú bàbá rí tà ní wa yanjú lè rúnṣẹ̀ṣe kan kọ́ńkà ọ̀kanu kọ́sìm ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pe àwọn oníṣẹ̀ṣe a máa dásà kan láwọn wọn ní wíwo lẹ́nu awówó bẹ́ẹ̀ ni torí wípé tí wọ́n bá ń wípé a fẹ́ jálu àwọn mùsùlùmí lọ́la àjálù mọ́sálásí báyìí a fẹ́ bá wọn jà àjálù wọn tán bá sọ níbi ilédì wọn tí wọ́n wà wọ́n á sì wípé ẹni ọba jí olù wíwo lẹ́nu awówó ọ̀dà àjọsọ o wọn lẹ́ni ọba lu ó ti bá wọn tọ́ bá bẹ́yìn bẹ́ bọ́jẹ́ ilé ó mú o kọ̀ wá sẹ́nìkan tí ó sọ tí wọ́n èjì àlù mùsùlùmí bẹ́yìn bá sọ orú ẹ̀ mọ́sálásí ó ti bá ń gbà tí ó bá ikú ń bẹ́ inú mùsùlùmí náà lẹ́tìrì tí ó lè sọ fún wa pé ẹkú ń bẹ́ wọn wá láwọn àti sọ mọ́sálásí ní ṣe o agumẹ́rin rọ̀lẹ́ ni o torí wípé inú mùsùlùmí lẹ́tìrì mùnáfìkì ẹ̀ lè rí mùnáfìkì ó ń ṣẹ̀ṣe à mùnáfìkì ọ̀dọ̀ àwa mùsùlùmí lọ́wọ́ ẹ̀ lè rí mùnáfìkì ó ń ṣẹ̀ṣe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí mélòó nù yín ni ọ̀dọ́dọ̀ wọn gbanti ń bẹ lọ́wọ́ wọn mélòó nù yín ni ọ̀jẹ́ léréwé kó mu léréwé kó da sọ kínní kan búra ó ti yé báwọn wọn fi ní kálukú ọmọ búra ẹni tí ó bá dé ọ̀dọ̀ àwọn láti jẹ òkè ńgbà tó jẹ lọ́dọ̀ wọn tó mu lọ́dọ̀ wọn tó wá lọ fẹ́ da igba wọn nù ibo wọn ti ṣerú èyí hùn ó ti yé báwọn a ní ìṣọ̀kan àwọn oníṣẹ̀ṣẹ̀ àwọn aláwọ̀ ọ̀hún wọn tún máa dásà kan wọn ní àwọn onígbàwò ń gbọ̀wọ́ a máa wò nù tìfì tí a bá ń wo fíìmù Yorùbá wọn ní báwo ọba gbá wọn gbọ̀wọ́ wọn ní àwò àtẹ àwò àyà èyí wọn ni wípé àwọn oníṣẹ̀ṣẹ̀ ń gbéra wọn gbọ̀wọ́ òun nínú èyí tó ṣẹlẹ̀ ńjọ́ tí wọ́n mú ta lọ́lọ́hún níjọ́ wọn mú gbogbo ohun tó lò nínú sẹ́ẹ̀lì ńbẹ̀ kò sí oníṣẹ̀ṣẹ̀ kan tí wọ́n padà lẹ́yìn rẹ̀ gbogbo wọn dó ti gbọ̀n yìí báyìí ni wọ́n wá dó ti ọ̀hún tán ń jáde wọn á fún mọ́tò wọ́n yìí compensate rẹ̀ ìwọ tó jẹ́ mùsùlùmí ìwọ lídìí ogun kan fún Islam kí ogun ọ wá yí ọ lọ́wọ́ kó gbé ọ sírú pòsíṣàn títa lọ́lọ́run wà kó wá retí àfáà tí ó jáde wípé òun mọ̀ rí àbí kó retí mùsùlùmí tí ó wípé àjọ pálí rẹ̀ ni wọ́n da ọ̀dà ìyàwó jẹ́ ọ gbé òun ní rí ẹnìkan ṣàánú rẹ̀ ó pe ànábì ti kú àwọn àlùmọ̀ rẹ̀ ló yẹ kó dìde níjọ́ tó bá pa ànábì ó wá ní ẹnìkan kó dìde ó wá padà yá àwọn oníṣẹ̀ṣẹ̀ òun náà ní ó padà wá ní ẹ ṣàánú ẹ̀ wọ́n wá gbà ọ́ lẹ̀ wọ́n bá gbọ́ ọ lẹ̀ tán wọ́n tún wá fún ọ mọ́tò tí àwọn mùsùlùmí ò fún ọ wọ́n bá ní sọ ó sì ṣẹ̀ṣẹ̀ alóhùn ó ṣe wọ́n sì gbà bẹ́ẹ̀
a ní qualification àwọn nǹkan yìí kẹnu wa mùsùlùmí ó bò ká sì ṣọ̀kan kí mùnáfìkí ọmọ wà nù wa ká sì nífẹ̀ẹ́ ara wa ká má hate ara wa ká sì má bára wa jà ká sowọ́pọ̀ báyìí ká ní ulfa al-indimaj tam ká ní tá a bá ní láàrin ara wa la lè fi kọ́ńkà oníṣẹ̀ṣe àmọ́ngbà tẹ̀ níyùn ẹ wá lẹ́ kọ́ńkà wọn kò sí ní tá a lè fi wí ni wọn tá a bá ti wá rí pa àlè wí ni wọn wá ní lo jahidilku fara ma lónìí ní tá a máa lò ní lakundinukum waliyadin ká gbé ìgbésí ayé ìlú ká lòlú kọ́sìm àsìkò òun dé ń bọ̀ wá fi ákìrì saman ó dé tán bí n bá sọ takò mí o àmọ́ tó bá yíyá ẹni ọlọ́run bá ní ọba láyé ń jọ náà ẹ padà wípé àtàyè ṣe sọ àsìkò náà dé tán tí ẹ máa rí ilé dì lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí subhanallah tí ẹ máa rí ilé awo lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí tí ẹ máa rí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n mú létí mọ́sálásí báyìí lẹ́yìn mùsùlùmí ó ṣe ní nǹkan kan tẹ́ ṣe fún wa ojúbọ ó dúró báyìí ojúbọ ó dúró báyìí ilé àlùwàlá ó dúró báyìí ilé àlùwàlá ó dúró báyìí subhanallah èsè tí ó fi rí bẹ́ẹ̀ kọ́sìm na'am àìfọwọ́sowọ́pọ̀ mùsùlùmí òun ni ó dálẹ̀ karamakumullah tó bá ra ẹni pé gbogbo òlu nísìn ní gbogbo ohun tí ń jẹ́ gbòòrò nísìn kò síbi kan tó lè tí wọ àfà tó bá dá àfà tó kọ́ mọ́sálásí mọ́ ní gbòòrò lónìí ẹ̀yìn ìlú ni kó wá ń lọ ẹ̀yìn ìlú tó ń lọ ni bí wọ́n ti ra lẹ́ ń bí ọ̀rá lẹ̀ sí òun sẹ̀sẹ̀ ìkànnà ti ra lẹ́ bẹ́ẹ̀ ó sì ní sí ọ̀fù lọ́wọ́ bí wọ́n náà ti ní sí ọ̀fù lọ́wọ́ ìlú tá a sì wà yìí kò sí ń tọ́kan ìjọba Nàìjíríà pọ̀ lọ́rọ̀ ẹ̀sìn ilẹ̀ níjọba ní ilẹ̀ nísìn ń dí ilẹ̀ lérí a sì lo sẹ̀ríà ìsìlámù ìyàyè kọ̀ọ̀nùnù wàdẹ̀ ìlà ń lò constitution là ń lò constitution kan ọ̀ wá sọ fún ọ pé kó o ní sí ọ̀fù èrè lọ́wọ́ tèmi náà ń lọ́wọ́ wọ́n fẹ́ kọ́ mọ́sálásí ilé náà fẹ́ kọ́ lédi tiẹ̀ wọ́n wá ní kẹ́nìkan kú fẹ́ nìkan freedom of religion wà nígbà tí wàá rí bẹ́ẹ̀ àwọn àáfàá àjọhùn irú ẹ̀ náà ń bẹ tí wọ́n ó ní ibi wọn ti ń ṣe lọ́hùn tí eléégún tóun náà pé òun gbé eégún wá síbi tán ti ń ṣe lọ́hùn tán bá wá ṣe bẹ́ẹ̀ kí làwọn àáfàá àjọhùn fi wá ní tí mo fi sọ pé nǹkan wọn ṣẹlẹ̀ nù tá à ní rí nǹkan kan sí kí làwọn àáfàá àjọhùn fi kọ́ńkà níjọ náà òun ni wípé wọ́n bá kọ́ mọ́sálásí tẹ́lẹ́gún bá wá jáde wọ́n wá pé ó kọ́ ọ̀rọ̀ wọ́n wá ní kégún ọ̀wọ́n lana yóò sì lana àbí kún wọn rán oyin sí wọn kún ó pé ó kọ́ ọ̀rọ̀ kún ó ní oyin irú èyí tá a fà ń dá sí àbàdàn ní oyin sì sí lù wọn gbogbo wọn sá ó jẹ́ kí ìbẹ̀rù ìsìlámù ọ wà lára wọn níjọ náà gbogbo ẹ̀ làwọn ọmọ ìyá wa ti wí pé kò wọnú sẹ̀ríà kò sí wọnú súnà má àdìsí ànábì ó sì fẹ́ súnà ànábì ó sì fẹ́ ní gbogbo nkálukú náà ti dálẹ̀ ìyẹn àti fèsì súnà nígbà fèsì súnà tán ntí wọn fi nà wá ni wọn fi nà wá yìí subhanallah ọ á kú bí a ti yọra wa ń bẹ èyí ń ní ti ọjọ́ wíjẹ́ hàtún nazọ́rì ti tèmi lérí eléyìí kí wọ́n ní advice mi lórí ẹ̀ advice mi náà ni wípé kí àwa tá a jẹ́ mùsùlùmí lórí mẹ́díà ni àbí lórí afẹ́fẹ́ ni ó ń kálukú ọgbà kákánukú ń bẹ́ẹ̀ torí wípé ìjà tí a lè win òun ni ìjà tí a ń jà wọn kàkàká win ẹ̀ àdá ogun lẹ̀ nílùú Nàìjíríà à ń sì ń kíbò sí pẹ̀lú ọ̀fararọ tẹ́lẹ̀ àtúngbọ̀dọ̀ jẹ́ ọjà sí pé àwọn ẹlẹ́sìn àwa látún fi wàhálà tí wàá tún ba ìlú jẹ́ kún yìí tí ń bẹ lára wa yìí. bàbá rí mùsùlùmí àbá fa àti ń bá ń bú wọn kọ́ lọ́fẹ̀ẹ́ báwo ti ń bú ànábì tóun náà wá ń bú wọn. mo ti sọ mọ́rọ̀ látẹ̀kan mo ti sọ ìpè alákùndínù kún wàlíyà dínì ni ntí wọ́n lè fi kánu kú òun bẹ̀ nípa kí wọ́n má bú ànábì má òun náà ni kí àwa náà fi wọ́n lẹ̀ ká má bú òsàmà mọ́ ká fi wọ́n lẹ̀ níjọ́ tó o bá ṣe wáàsí kọjá ń bẹ̀ tí wáàsí bá kàn kọjá ń bẹ̀ lọ ni má dùn olórí ẹ̀ bọ́ ọ bá sì kọjá ń bẹ̀ lọ tí wọ́n bá fọ èsì fún ọ má tún dé sí padà má o ti ṣe tiẹ̀ ọ̀rọ̀ di wípé alibalagitu ọlọ́run tó ní ń jẹ́ sí mo jẹ́ Allahumma fashahad ọjẹ́rìí mi pé mo jẹ́ o ẹni ó bá gbọ́ ọkọ gbọ́ ẹni tí ó bá gbọ́ ọkọ má gbọ́ àmọ́ àìháàtà fàátà kọ́ọ̀lù lẹ́yìtà káwí pé a pa ìṣẹ̀sí rẹ̀ bó láti parẹ́ àwọn kèfèrí tí ń bẹ lóde òní wọ́n gbóná ju àwọn kèfèrí tí ń bẹ láyé ànábì lọ. Allahu Akbar. Wọ́n gbóná ju àwọn kèfèrí tí ń bẹ láyé ànábì gan lọ. Tọ́lá àwọn kèfèrí ayé ànábì ọ̀rọ̀ ọlọ́run ni òye wọn jọ náà àwọn kèfèrí tòní gbogbo alukurani àtàdísì ń bẹ lẹ́ni wọn wọ́n ti ké gbogbo ẹ̀ wọ́n ti máa wọ́n ti máa ti fún tẹ̀dọ̀ àdísì wọ́n máa ti fún tẹ̀dọ̀
inú tó sì kó bá wa jù láyé ọ̀rọ̀ Sahih Buhari bẹ́ẹ̀ ó ti á padà sọ yìí tó bá di halkọ̀ mi inú tó kó bá wa tó fi já sí wípé wọ́n fi ń sọ̀rọ̀ sí wa Sahih Buhari bẹ́ẹ̀ àtàwọn àdìsí mi tí àwọn àsáwọ̀ bẹ́ẹ̀ ó ti yé ọlọ́run wọlé anabi Muhammad ọlọ́run fi gbogbo wa mọ̀nà ọlọ́run fi gbogbo wa mọ̀nà ọlọ́run ní jẹ́lu ọ̀dàrú ọlọ́run ní jẹ́lu ọ̀dàrú ọlọ́run ní jẹ́lu ọ̀dàrú a tún gbọ́dọ̀ tún dá sí ọ̀rọ̀ pé a bá ń ṣẹ̀ṣẹ̀ jà ń ṣẹ̀ṣẹ̀ kò ní ká bá jà a máa wá búra wa lórí mídíà ìwà eléyìí ṣe wà tí Islam kọ́ wa ó ti yé báwọn àwa ara wa kakọ́ yanjú ní ti ń bẹ láàrin ara wa náà bàbá wa yanjú tí ìfọwọ́sowọ́pọ̀ bá ti wà láàrin sàlàfí àti sùfí gbà wọn la tó lè àmọ́ tí ọba ti sí yún lè wíni ogun tí ọba ti lè wíni kọ́ mọ̀ pilẹ̀ rẹ̀ bó ti rí nù. Salamu alaikum. eléyìí ni a fi ṣe ìdágbére ní òní ọlọ́run jẹ́ kí ara wọn àlùfáà wa pẹ́ ọ̀rọ̀ ńláńlá ni wọ́n ṣàlàyé fún wa yé mùsùlùmí àti gbogbo àfa àgbàláyé ká mú lò ọlọ́run bá wa san àwọn àlùfáà wa lẹ́san olóore inshallah ní halkọ̀ wa ti ń bọ̀ wá àwọn masala mi ń bẹ tí a tún bọ́ sínú ẹ̀ níbi tá a tún bá dẹ̀ rásà dé ọ̀rọ̀ al-khitab